So mo sí canva.com. ¿Cómo así? About to lọ sí www.canva.com báyìí. Immediately tẹ lọ síbẹ̀ bẹ́ẹ̀ la gbé àwọn kìnìún jáde. Bọ̀ tẹ́ ẹ̀ báyìí tí login, tẹ́ ẹ̀ báyìí tí sign in níbẹ̀ yín báyìí ẹ̀ lọ sí sign in, tẹ́ ẹ̀ bá sign up ẹ̀ lo Gmail ẹ̀ lo ẹ̀ nílò Facebook. Bọ̀ bí irú èmi tí mo ti sign in báyìí nǹkan tó kàn ní kí n lọ direct create design. Mo ti sign in already, create design mo lè tẹ create design báyìí. Facebook ká ní torí pé ẹ lo fóònù lẹ́ẹ̀kan ló ní ó fi béèrè Facebook ad. So bọ̀ ká ní ẹ lo fóònù ni ìbá béèrè gbogbo necessary laptop ìbá béèrè necessary things. Even though gan tẹ́ bá fẹ́ ṣe certificate bóyá ẹ lọ́mọ tó fẹ́ ṣe freedom kọ́ṣẹ́ lọ́wọ́ yín àbí ẹ fẹ́ fún ní certificate ẹ lè ṣe certificate náà ńbẹ̀ ẹ dẹ̀ fún. Ẹ lè báyàn náà ṣe níta kó dẹ̀ sanwó ẹ get bẹ́ẹ̀. So certificate wà but Facebook ad la fẹ́ ṣe. Facebook ad ṣe mọ̀ pé gbogbo ẹ̀ náà ní nọ́mbà 1,200 times 628 length and breadth ìyẹn túmọ̀ sí. So ẹ kàn tẹ́ wá ti click lébẹ̀ yẹn á lọ da size yẹ gangan ló máa bọ́ sí. So far tó yẹ pé Facebook lẹ ti fẹ́ lò Facebook ad lẹ fẹ́ fi ṣe ẹ get bẹ́ẹ̀. So Facebook ad. Now, product wo time play wo ni ká lò bẹ́ẹ̀ jẹ́ ká lò eléyìí. So product wo gan ni ká. Gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ẹ delete ẹ̀ dà. Gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ lé ò fẹ́ delete ń tẹ báyìí. Nǹkan tó bá ti delete ẹ delete ẹ̀. Àì máa lo bẹ̀ nǹkan mi tí ò bá ti delete kò delete á lo bẹ̀ fún nǹkan mi. Ilé báyìí ó delete. Ẹ jẹ́ ká fi àwọn ìyá. Ṣé proprietary ní ká. Ẹ wá lọ tẹ́ ẹ bá ti ní sí bíbá yìí ẹ wà ń bẹ̀ bọ̀ mo ti ní síbẹ̀ ká ní mi ò tí ì níbẹ̀ yẹn màá upload rẹ̀ from my media. Ẹ rí báyìí from my media. Upload media. Ẹ wá lónà upload ẹ̀ bọ̀ mo ti ní direct ẹ kàn click lórí ẹ̀ láwá sí ìgbà. Now proprietary. Abẹ́ kó túbọ̀ fẹ̀ sí. Now gbogbo iṣẹ́ tí proprietary functions ẹ̀. You can copy and paste the version. Copy and paste. Because I want to máa kọ́ láti pọ̀ jù so èmi ti ní àwọn product test yẹn síbí báyìí tèmi. Tẹ́ ẹ báyìí tí ní ẹ ti lọ prepare sílẹ̀ torí irú báyìí time bá lè yìí kò ní lè máa waste time èèyàn. Ẹ lọ sí proprietary bẹ́ẹ̀. Proprietary. Right.
ẹ kàn lọ sí copy ẹ get bẹ́ẹ̀ so ẹ wá lọ sí ilé ìlànà so ẹ wá lọ sí test so ẹ lè lọ sí ilé paste gbogbo nǹkan tó láti lẹ́ẹ̀kan bọ̀ ó ti fẹ̀ jù ẹ lù àì ó ti fẹ̀ jù lù àì. I can reduce it. Which means we can reduce this one. We can reduce anyone. Ó kàn pé mo ì máa yọ profitability yìí báyìí heading mo ì máa lò ó fún mi ò ní lò ó fún cut down. Profitability mo jẹ́ kó bold ni o mo jẹ́ kí n lò fún heading. Pé ó wà òkè báyìí so ilé báyìí máa gbé sí máa súnmọ́ pé ó ń jọra díẹ̀ báyìí bọ̀ ibi WhatsApp ọkọ̀ yìí báyìí mo lè gbé sí àárín yìí báyìí àti kí n gbé sí ìyá iye owó ẹ̀ máa kọ sí ìgbà iye owó ẹ̀ máa kọ sí ìgbà. WhatsApp ọkọ̀ ẹ̀ máa gbé sí ìgbà yìí. Okay. Add. Control. Right. Mo máa design ó fẹ́ ṣe ilé ìtàn. Túbọ̀ ṣe kó túbọ̀ bold sí. Mo assume pé wọ́n rí délé àbí ó yí kán ìṣe kó bold. Yeah, most of family not like no glasses. Túbọ̀ ṣe kó bold sí.
elements from WhatsApp. Okay. So can you need I get them. Okay. So I say I'm one. Mm. Bro, my man. This is what Oh, oh, I want to thank you for my own do. WhatsApp or call. So usage that will benefits. So can you go? Learning products. I got 25. No, suggested retail price. Long price list. Me, try to see. Price list. You have to answer before the send this. Àwọn kan tí ò bá fóònù padà wá nígbà tí mo ṣe ìgbẹ́ ká kó wà bẹ́ẹ̀ náà bàtà ti gbé WhatsApp kúrò tá ti lo wá business ní. Suggested retail price profitability 22,940. $22,000. $940. Ẹ wá máa bọ̀, ẹ máa wo nǹkan o. Ẹ máa wo nǹkan o. Náà ṣe mọ̀ pé ó nídìí kí n fi náírà icon sí, náírà logo sí. So mi ò wá rí ibi tí màá ti fi náírà logo sí báyìí. Màá wá lọ sí kíní. Màá lọ tẹ náírà sí Google. Sódà kí n bá lè rí logo yẹn. Logo yẹn mo need. Logo ẹ nìyẹn náírà yẹn. So paste this either. Hello? Afternoon. Have you seen the code? Just relax, okay? Relax. They will send it. Either today or tomorrow, they will send it. Just relax. All right, I'm still doing. Kọ́ yẹn. Kọ́ yẹn ni. But
Àti mo fẹ́ ṣe nìyẹn. Sir. So, Ẹ jọ̀ọ́ mi sàfàdé. okay, kò sí wàhálà. What's happening? Profitabilities. Now, Ẹ mú kókì yìí. màá mú kọ́lọ̀ yìí, mo rò pé ẹ rí pé ó wà okay. Bẹ́ẹ̀ni. Báwo ni mo ṣe débẹ̀? Mo lọ sí background. Okay. Bí mo ṣe tẹ background báyìí, ẹ jẹ́ kí n gbé kúrò báyìí. Mo lọ mọ́. So, background. Wà gbé kọ́lọ̀. Ẹ wá mú kọ́lọ̀ yẹn. Mo á mú kọ́lọ̀ tó wù mí. Ẹ rí pé ó wà okay báyìí. Ẹ rí pé ó ṣù Ipò wà dáadáa okay báyìí. pẹ̀lú àwọn design ara. So now nísìnyí báyìí a ti design eléyìí báyìí ó fẹ́ yọ ọ́n bẹ̀. Ṣé ó dà báyìí? Ó dà bẹ́ẹ̀ lẹ́yìn. Ṣé wàá nìkan tí mo sọjọ́ tí mo ní ẹnìkan post kìíní kó kan nọ́mbà sí èmi kan rí bẹ́ẹ̀ mo ṣe rí báyìí mo fẹ́ download ẹ̀ tèmi náà lè fi polówó ọjà. Nọ́mbà yẹn ò jẹ́ kẹ́ ẹ rí ṣe. Mo wá kọ́mẹ̀ntì sí pé if you want to help us you don't need to put your number. Àbẹ́ẹ̀dì náà wò pé talẹ̀ ni tó ń sọ̀rọ̀ bí eléyìí wọ́n ní nígbà lẹ́nu ìrẹ́ mi sa ìṣá àbí ìṣàjìbà mi kẹta mẹ́rin. Mr. Ishao ni òun ló kọ́kọ́ kọ́ mi kinní yìí mo kọ́kọ́ ń sanwó díẹ̀díẹ̀ fún díẹ̀díẹ̀ kó tó di pé mo rí àdìẹ nìkan Ṣèyí Ọmọ́túndé lórí YouTube mo wá gba nọ́mbà ẹ̀ mo rí email ẹ̀ mo send email mo wá gba phone number ẹ̀ olùwà kọ́ mi at the end of the day ọ̀gá ló jẹ́ sí Mr. Ishao olùwà kọ́ Mr. Ishao so ẹ̀rí báyìí so nọ́mbà mi lè tẹ́yìn bá fẹ́ ṣe àti ṣe tẹ́ ẹ̀ bá tí gẹ̀ẹ́tì ẹ̀ báyìí kò pọn gẹ́gẹ́ ẹ̀ báyìí màá tún kọ́ yín fídíò so now ṣe mọ̀ pé ẹ ti ṣe báyìí ẹ wá ṣe lọ sí download lélẹ̀ ẹ wá download ẹ̀ lélẹ̀ báyìí. Sọ́jà ẹ̀ mo kàn kílíkì lé mo máa tẹ̀wọ̀n pé wọ́n máa ń gbé sí ní life excellence igi náà bó ṣe ń gba bẹ́ẹ̀ mi kàn kílíkì mo kàn ti sẹ́ǹdì mo kàn pé kí mo sẹ́ǹdì iṣẹ́ oníṣẹ́ ni mo kàn delete ẹ̀ dànù straight ni mo ṣe wá comment ní àwọn where are you putting your number you want us to get from your side that's why you give us you create this thing for us Mr. Ahmed náà wọ́n sọ pé kò sẹ́ni tó bìnrin yóò lè bá sọ̀rọ̀ pé èmi bẹ̀rẹ̀ mo bá sọ̀rọ̀ yẹn mo ní mi mọ́ mi jẹ̀ fẹ́ mọ̀ jàre torí mo like àwọn design yẹn mo ti ẹ wo mo máa ṣe òòtú Atolagbe bó ṣe kí n wáyè gbogbo àná kan lè máa wá. Ó kàn yẹ pé you say take one sachet ní ó yẹ ká fi ṣe kó bold gbélé. Ó ti dá bẹ́ẹ̀ ní sáà. Reason tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé káwọn yẹn lè rí. Tó bá lẹ́ni tó rà náà. Á ìbéèrè. For instance, there is a boy, Mr. Kayode. Mr. Kayode yẹn ìwé ta ṣe sí Facebook yẹn ló lóun ṣe. Ó wá dẹ́ni yẹn tó ṣe báyìí ẹ̀yẹ náà wá ní. Now a ti download ẹ̀ bẹ́ẹ̀ ká lọ pọ̀ sí nǹkan tá à ń ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni yẹn kàn ṣe wá báyìí